kìhá ẹ̀kọ́bùn kásì falẹ̀ká wà nílẹ̀ ká neglect ẹ̀ pé a kàn wí ni nígbà tá a fẹ́ lò wọ́n la wí bẹ́ẹ̀ a sì ní ṣe fún wọn mọ́ ẹ pàdé ìyà Ọlọ́run ẹ̀yin àwọn láàyè ní ẹ̀gbọ́n yẹn fún aláyàkí ọ̀rọ̀ yẹn ń bá dàn ẹ̀ wá ń pẹ́ àmọ́ sọ̀rọ̀ ń pa àdéhùn ń bọ̀dọ̀ àdéhùn kù sí ma láàrin bàbá àtọmọ ǹjẹ́ àdéhùn ṣiṣẹ́ mọ́ kò sí. àdéhùn ṣiṣẹ́ mọ́ àmọ́ yẹ kẹ́dà ọlọ́gbà àtàlágbára àtọ̀lẹ́nu wa àtẹ̀yìn tọ́wọ́ yín tẹ ipò tẹ́tẹ̀ ń pé bẹ́ẹ̀ ni adé bẹ́ẹ̀ á sè yín ná ẹ bá wọn náà ti péjọ kàlẹ́ kó ń bẹ̀. Ya ayyuhalladhina amanu. gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ nú ẹ̀yin tẹ́ di amú. Lima taquluna ma la taf'aluna. èyí ṣe tẹ́ ń sọ tẹ́ ní lè ṣe fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí ṣe tẹ́ ń sálìkáwà ní tọ́lọ́wọ́n jẹ yín yà torí bẹ́ẹ̀ ọba síkàlìkáwà ní tó sì lágbára àti síkà rẹ̀ yọ jẹ ìyà ẹ̀rí ẹlòmíì ń gun mọ́tò 20 million ẹlòmíì ń gun mọ́tò 50 million inú àwọn ọmọ Nàìjíríà àwọn ìlú kan wà wọ́n ní kò sí tó lè ṣe Nàìjíríà táwọn lè fowó àánú ránṣẹ́ wọ́n ń torí pé ọmọ Nàìjíríà ẹyọ kan owó rẹ̀ lọ́dọ̀ àwọn gbogbo ìlú làwọn fi mánéjì ìlú àwọn ẹ ọmọ Nàìjíríà ẹ wá ń béèrè àdéhùn ẹ ń béèrè àdéhùn ẹnìkan ṣoṣo ó lè sanwó oṣù Nàìjíríà ipe owó oṣù yìí o èmi nìkan mọ yá yín mọ san ọmọ Nàìjíríà náà sì ni ẹ rí táwọn ń wí ọlọ́pàá tó wá rí pé wèrè ò pé tó tún wá sànú ẹ pé go bring 5,000 èyí lọ́wọ́ àròjọ pé ẹ̀rí nǹkan 5,000 lọ́dọ̀ kàwọn. àwọn olè tí ń bẹ ní Aso Rock tí wọ́n fi tirẹ́là kan owó wa láti Central Bank wọlé ẹ̀rí wọn mú ẹ̀ tó wá gbé ansẹ̀tì àwọn yàrá wa múra ẹ̀ pa ni ansẹ̀tì ẹ̀ pa èlò ansẹ̀tì èlò 5,000 àwọn kan sì ń bẹ l'Aso Rock wọ́n sì ń mú owó 350 kìnnìkan billion wọ́n sì kọ́ lọ́lé wọn. àwọn àfa nìkan lọ́wọ́ san lẹ́sàn àfa kọ́mọ ọlọ́mọ sọ́dọ̀ yìí ń tọ́jú wọn adèèyàn tá àná ti ilé àfa wa ẹlòmíì gan ọ̀nà ti ilé àfẹ́ ẹ̀ mọ́ ẹlòmíì kọjá wájú ilé àfẹ́ kọ́lá kọ̀ mọ̀ pé òun kọjá ń bì kankan mọ́ àwọn àfọwọ́sì bínú wọ́n tún ṣàdúrà náà ní pé Ọlọ́run ó jẹ jù wá lọ bí wàhálà àwọn àfa á jẹun sí wọn lọ́rùn á sùnú ilé àfa láì bá àfa dákọ́ bọ̀ njọ́ ti ń kọ́lé ni à ń gbádùn ńbẹ à ń ṣe gbogbo ẹ̀ ńbẹ ẹ lọ wo iléèwé mi 10,000 per term iléèwé kan ti ẹ̀ ń bẹ́ ńlọrin kí lẹ̀ ń kókọ rẹ̀ romisi 500,000 ni oṣù mẹ́ta péré ẹ wá lọ wo bẹ̀ tọ́ba wá di tọ́ba dìgbà táwọn ọmọ ní bá jáde tí kálukú bá wá gbé ọmọ ẹ̀ la ilaha illa ẹ wàá máa rí àwọn mọ́tò kan àwọn àgbà mọ́tò 500,000 ní oṣù mẹ́ta péré. romance àbí romance wọn ń pelé ìwé ọ̀hún ńbẹ lọ́dọ̀ wa lọ́hùn mo wá débẹ̀ njọ́ kẹta ń darí wá síbò mo wá páàkì báyìí mo wá ní ìwọ Ọlọ́hun àwọn èèyàn náà nísìnyí rán yẹn wá fi yà yín náà Ọlọ́run lémi Ọlọ́run mo wá ju kó wá lọ torí mi mọ̀ dá yín ọmọ tó wá lọ romance n ó sì máa wò ní ẹ̀rọ ọmọ ẹ̀yẹ ẹlẹ́kọ̀ọ́ gbóná tóun mú bọ́tìnì ẹ̀yọ̀ kan ló ṣẹ́kù wọ́n fi gbálẹ̀ mú ẹlẹ́ẹ̀kejì wọ́n fi pínì mú ẹlẹ́ẹ̀kẹta wọ́n fi gi ìsáná wọ́n dù bọ́tìnì ẹlẹ́ẹ̀kẹrin dáyìlá ìwà wẹlé yìí ni yóò wá dọ̀gá ọmọ tó wá lò ní 500,000 yóò mọ̀ wá ṣe ss lẹ́yìn ọmọ yóò sáná. Allahu Akbar Allahu Akbar. Ọlọ́run ní wọ́n yanjú ẹ̀ báwọn bàbá ọ̀pá Musa ọba àrà lọ́lọ́hún. ẹ̀yin àwọn láyì ẹ wá ń béèrè àdéhùn níbo ni àṣẹ kabura makitan. Kabura makitan. bẹ́ẹ̀ bá mọ̀ pẹ́sẹ̀ lẹ́sẹ̀ yìí ẹ̀yin ìjọba wa. Kabura makitan. bẹ́ẹ̀ bá mọ̀ pé ti fẹ́rí kó ẹ̀yin ìjọba wa. Kabura makitan. bẹ́ẹ̀ bá mọ̀ pé ti dáràn Ọlọ́run ẹ̀yin ìjọba wa. Kabura makitan. odidi transformer odidi kan tí gbogbo àdúgbò táwa ń lò ń bẹnu olówó kan péré. bàbá wa pa Musa mẹ̀kúnnù mọ̀ ń jìyà àmọ́ wàlá ní àlìjánná á tilẹ̀kùn mọ́ àwọn olówó lálìjánná àfi tọ́ba fi tiẹ̀ ṣe tọ́lọ́run lókun á tilẹ̀kùn
pé sífù ní ń bọ̀ ẹ́ sí àkọ́kọ́ sí náà pé ta ni à ń ṣe mọ̀lúdì àárín yín ni ẹ padà sọ̀hún ẹ tilẹ̀kùn ta ni ń bọ̀ ń rí àdìsẹ́ kọ́lá ni ìmọ̀ náà ó sí Islam ẹ̀yẹn wọlé ta tún ní bọ̀ ń Sàràkí lọ́rin ni a pè é sí àwọn náà náwó ẹ tún sí ta ni bọ̀ ń Adédìbú ní bọ̀ ń ẹ tilẹ̀kùn. Kabura makitan inda Allahi an taqulu ma la taf'aluna. Ẹ dákun bí mo ti fẹ́ ṣe ẹ̀yin Ìbàdàn Ọlọ́run ló ní bí mo ti fẹ́ kó jẹ́ ẹ̀yin Ìbàdàn Ọlọ́run ló ní òní jẹ́ báyìí Ọlọ́run ló ní bọ́ǹbà ń lọ a lè gba ọwọ́ lẹ̀ Ọlọ́run ló ní kó o sì máa túnà àṣírí ọmọnìkejì rẹ̀ ò lè tú Ọlọ́run ló ní kó o pé wọ́n máa kó bọ ọkọ sọ̀rọ̀ síbi ọba wù ọ́ Ọlọ́run ló ní ẹni èmi Ọlọ́run bá ti gbé ga ẹ̀ lè gba wọlẹ̀ kọ́dà kó jẹ́rìí èké kọ́dà kó pé ọwọ́ abá mi ó wí báyìí ó ń ṣera rẹ̀ ni ọmọ Musa mo ti gòkè náà mo sì lè jábọ́. Ya ayyuhalladhina amanu. ẹ̀yin àwọn olùláyẹ̀ wá bẹ̀rẹ̀ àdéhùn bọ́lá ti fẹ́ rà àdéhùn. Lima taquluna ma la taf'aluna. ẹ ké Kùránì ni. Kabura makitan inda Allahi an taqulu ma la taf'aluna. àṣẹ kabura makita ẹ̀yin ọlọ́lá kabura makita ẹ̀yin olówó kabura makita ẹ̀yin ìjọba wa kabura makita gbogbo ẹ̀yin gọ́fúnà yànyàn yàtọ̀ sí òsì ọmọlẹ̀ nìkan ayọ̀ òsì ọmọlẹ̀ nìkan lẹ̀ tọrọ san tìlú ẹ̀ ó tún san ó lékún ẹ̀yin Awonulahi wa ń béèrè àdéhùn Awonulahi ògbórí ẹ̀fà aláyàkí ọ̀ràn míyàn Ìbàdàn ẹ wá ń béèrè àdéhùn ẹ sì dá ọ̀rọ̀ lẹ̀ ẹ sì kọ́ ọmọ Musa lẹ́nu ẹ fẹ́ kí n gé yín jẹ lọ́sàn-án yìí àdéhùn bọ̀lẹ̀ ti fẹ́ rí àdéhùn ẹ̀gbọ́n tá a wí ní gbogbo gómìnà pátápátá òsì ọmọ rẹ̀ nìkan lọ́sànwó gómìnà yòókù ọ̀sánwó mọ́ eléré oko gan ọ̀sán àmáyọ̀ Ọlọ́run wá ń bà mí lẹ́rù fún yín. Kabura makitan. Kabura makitan. Inda Allahi. Bẹ́ẹ̀ni. An taqulu ma la taf'aluna. Ẹ dákun ẹ̀yin aláyàkítà wa yìí àmọ́ òmí ẹ̀rí mo ní sùúrù lọ́dọ̀ yín dáadáa torí àfa àṣáàdù àti torí Buhari ọ̀rẹ́ mi àti torí ìfẹ́ tẹ ẹ̀yin olólùfẹ́ tẹ ẹ wá tẹ ẹ ti gbọ́ pa ń bọ̀ tẹ ẹ ti wá dúró de wa wọ́n ní bójú ò ti ń rọ ẹ̀ kú o lọ́jọ́ ń farabalẹ̀ dáadáa mo sọ fún yín pé n bá ti kú òun yà yín ń lọ Ìjẹ̀bú Ayé pé mo ní wàásù lọ́dọ̀ Chief Oyèfẹ̀sọ àmọ́ mo fẹ́ dúró tì yín dáadáa ní ìtorí àáfàá làwọn tó pè mí lọ́jọ́ ń dúró dáadáa báyìí à ń lọ́dọ̀ Oyèfẹ̀sọ níjẹ̀bú Ayé pé mo wá ní tẹ́ bá fẹ́ ń ṣe dáadáa Alukurani yóò ń jẹ yín ní Ìbàdàn ẹnì kan ò lè dẹ́rù kéwú báyìí Ìbàdàn ẹnu tọ́lọ́hún bò lọ́ni tó fi ju gbogbo lọ ni pé ó kéré nu ẹni tí ọ̀kọ́jà ń lọ rí kéwú bàbá ọ̀gbá Musa bàbá rà àfa ara kàtí máa wọ̀ ọ̀gbẹ́ni níbo lẹ ti kéwú rí ẹ àfa mi ibi báyìí ni wọ́n yé ṣe lọ́rin àwọn àfa yìí wọ́n ti kéwú àfa mi máa ń sọ̀tàn pé ń lè gbá gbá lọ́rin ọgbà lọ́rin kọjá bàbá dọ́dọ̀ ilé yàrá níbo lẹ ti kéwú ẹ dákun ẹ máa wí lóòótọ́ èmi ò kéwú lọ́rin o èmi ọ̀dọ̀ bàbá wa Lámínígun Ọlọ́run kó bùn wọn lálùbáríkà bàbá Lámínígun ọ̀dọ̀ wọn lèmi ti kéwù èmi ò kéte mi lọrin àwọn àbí ọkẹ bàbá wa Lámínígun níbo wọn ti kéri ọmọ wa bàbọ̀ pé wọ́n ní Lágbàjì Ìlọrin náà lọ ń bọ̀ ọ́ tí ò lè tayọ Ìlọrin Ìlọrin náà ni ńlẹ̀ kínní kan ńlẹ̀ Kùtásì ńlọrin ni wọ́n ti ké Ìlọrin náà ni ńlẹ̀ Bàtúrè ńlọrin wọ́n ti ké Ìlọrin náà ni ńlẹ̀ Kọ̀rọ̀ lókè Àpòmù ni wọ́n ti ké Ìlọrin náà ni ńlẹ̀ ọmọ híyà ní Sóró ní Gàmbàrí ńbẹ̀ wọ́n ti ké Ìlọrin ni ọjà gbọ́ọ́rọ́ ni bàbá tèmi ti kéwù Ìlọrin ni ìsàlẹ̀ kókò ńlọrin ni bàbá tèmi ti ké Ìlọrin náà ni. Allahu Akbar. Ajíkòbí ni wọ́n ti kéwù ọ̀dọ̀ wa ló ń bọ̀ wọn Àgbàjì náà ni torí náà ẹ̀yin Ìbàdàn àwalẹ̀ gbọ́n ẹ̀yin làwúrò. Ya ayyuhalladhina amanu. ẹni náà. Lima taquluna
takuluna ma la tafaluna. ẹnu tẹ́rù Ìbàdàn bà mí sí ọmọ wọn ò gbá wọ lọ njọ́ tá à ń gbá bọ́ọ̀lù àtàwọn yẹn ń bọ̀ ajẹ́ ìyá yẹn ni kí n mọ̀ wá njọ́ náà la bá wá nígbà wọn rí pa àjẹyọ kan tá a ní ego bọ́ bá ṣe pé Ìbàdàn lójó kó tì báyìí yóò sì mú ọmọ lẹ̀ ń bẹ̀ wọn náà wọ́n sì ń lù wá ń bẹ̀ náà ìwọ tẹ́ bá tẹ̀sùn bá lọ́wọ́ rẹ báyìí wọ́n á pé ojú ẹnu ọmọ ọrùn ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kálukú ń tẹ̀sùn bá nígbè mi ti àríkè bẹ́ẹ̀ wọ́n ń ṣe ẹni mo jókòó tì Ìbàdàn ni nísà wà ń fura pé ọ̀dà wípé àáfà rẹ ni òun jókòó tì mo á dákẹ́ wọ́n ti ní ego mo ní nígbà mo rí kí wọ́n ti ń nẹ ẹnìkan lẹ́yìn mo ní kí lẹ̀ ń pariwo sí nísà àwọn eléyìí náà jẹ mo á dákẹ́ nísà ń wọ́nà bí wọ́n ti sọ̀kalẹ̀ kú lẹ́gbẹ̀ẹ́ àsọmọdún àbí ni ọba ní àfà Ìlọrin lẹ́tiwá ìyìn lè kúrọ́ wọn mo ní bẹ́ẹ̀ ni àmọ́ bọ̀dá mi Ìbàdàn ni wọ́n ó ní sẹ́yìn ní tẹ̀síwá àlápò mo ní ó ní mú wa mo wá fún ó ní ẹgbọ̀n náà báyìí kẹ́ ẹ jáde mo lọ́wọ́ wọn jọ dáa fún yín mo á lọ dúdú àwọn èèyàn wá bíi tí ńgbà àwọn èèyàn owó òde ẹni ojú ẹ̀ wú ẹni tí eyín kan ti sọnù lẹ́nu ẹ̀ mo ní Ìbàdàn ẹ̀yin náà ń ṣe ego bí mo ti mọ̀ pé wọ́n burú nù àmọ́ nípa akéwù Ọlọ́run kẹ́yìn náà Ọlọ́run kẹ́ Ìbàdàn Ọlọ́run kẹ́ Ìbàdàn púpọ̀ torí náà ẹ̀yin tẹ́ ẹ pè mí kì í ṣe pé wàásì kalẹ̀ ní Buhari mo sọ wá sí ẹ kàn fẹ́ kó ṣe pé ẹ pa fún àkàrà tọ̀wọ́ ẹ tún jẹ́ àké Buhari lọ́dún eléyìí ni kì í ṣe wàásì ẹ wá ní kí n sọ̀rọ̀ nípa àdéhùn èwo ni wọ́n ń pè ládéhùn àdéhùn ti sọnù Nàìjíríà a sì lè rí he mọ́ bí wọ́n bá sì rí he lẹ́yìn àwa wọ̀nyí ni kì í ṣojú wa mọ́ láwọn tí ń bẹ́ẹ̀ mẹ́yì ẹ̀wọ̀n táwọn ń jẹ ẹ̀wọ̀n tẹ́ ń jẹ ni odidi transformer tẹ́yìn bíi 500 rìn yẹn gẹ́gẹ́ bíi 100 ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ tẹ́ ń lò títún ṣe kẹ̀wù tí ń búlò ìní bẹ́ẹ̀ ń lé ọ̀gá kan ṣoṣo ẹ wo bí jẹnẹrétọ̀ tí ń wọ Nàìjíríà wá ni àwọn olówó wa náà wọ́n lọ bá wọn dì pé n ti ń ṣe náà ní ṣe ẹ máa kó wọ Nàìjíríà wá ẹ lọ Kútọ́nù ẹ̀ lérí jẹnẹrétọ̀ ẹ lọ Abidjan ẹ̀ lérí jẹnẹrétọ̀ láwọn ìlú níbẹ̀ wọ́n wá ń kó wọ Nàìjíríà wá àwọn ìjọba yín bá wọn ṣe mítìnì pé sáà máa kó wá bí China bá bẹ́ẹ̀ ṣe nǹkan fún Amẹ́ríkà n tí ó lò nǹkan bíi 40 something years kó tó bàjẹ́ ni wọ́n ṣe fún Amẹ́ríkà àmọ́ Nàìjíríà ní bá ti ń ṣe bọ̀ fún wa n tẹ́ lò wúwúwú lọ́dún kan ó lé wúwúwú tí ó yọnu ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wo fóònù tẹ́ ń lò bọ́ba ìbọ́lẹ̀ pàwù ọ̀tán bọ́ba bọ́ omi tó ń ẹ̀kọ́ mọ̀ tara ẹ tètè yọ bátìrì ẹ sá òun náà kọ́kọ́ gbé nẹ́tíwọ̀kì wá báyìí abáàdé kan tó tún tẹ̀ pín ra gbogbo ọba dúdú wa wọ́n ṣe wá débẹ̀ kò sádéhùn á tọ́jú yín tí wọ́n wí wọn tọ́jú ẹ̀ mọ́ Al-Qur'ani ń wá ń rán wọn létí ìpènyà ìwọ ńlá dín náà àmánu ẹni náà. lima takuluna ma la tafaluna. èsè kí ló dé ẹ̀rí lima kí ló dé. takuluna. ẹ̀yin ìjọba Nàìjíríà lima takuluna ẹ̀yin aláṣẹ Nàìjíríà ẹ̀yin olówó Nàìjíríà ìwọ ta fún níwèé máa kó rẹ̀ sí wọlé o sì rántí ikú ìwọ ta fún láńsẹ́ǹsì máa ṣe sìmáǹtì o sì rántí ikú ìwọ ta fún láńsẹ́ǹsì máa kó kòkòrò wọlé o sì rántí ikú ìwọ ta fún láńsẹ́ǹsì máa kó nǹkan mọ́tò wọlé o sì rántí ikú ìwọ ta fún láńsẹ́ǹsì bí nǹkan kó ṣe máa wọ Nàìjíríà wá ẹ rántí ikú. lima takuluna ma la tafaluna. kabura makitan inda Allahi. ẹ̀yin náà èké. takulu ma la tafaluna. Ọlọ́run lima takuluna ma la tafaluna èyí ṣe tẹ́ ń sọ tẹ́ ní léṣe àṣàyà ń gbogbo wa lọ́wọ́ bá wí ìwọ náà wọ ọmọ tó ń rún mọ́lẹ̀ wàlíkáwà ní tó ṣe kó tó wọlé wọ àlìkáwà ní tó ṣe tá a má wọrí lágbára Ọlọ́run gbogbo oníṣẹ́ yẹn máa ra gbogbo ẹ̀ fún ẹ kí ló ń lé ṣe máṣíìnì ló kọ́ máa tún ra máṣíìnì fún ẹ kankan ẹnu dùn ọmọ tọ̀hún náà wọlé tán ọmọ ń pé máṣíìnì kan iná ni mo lọ ẹ máa ṣàlẹ̀káwà ní pé ọmọ mi gbàgbé ó rí i pé mo broke ni àlìkáwà nílà àdéhùn dà
wàlíkáwà ní tó bọ́mọ rẹ ṣe njó síkà ẹ̀gbọ́n wàlíkáwà ní tó bá búrò rẹ ṣe njó síkà ta ló lóun escape wájú ọlọ́run rí kò sí. ta ló lóun escape wájú ọlọ́run lálùkọ ọlọ́run fi wá ń pẹ́ kabura makita ní indallahi an taqulu ma la taf'alun inú àwọn pàmòrágàjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun ni an taqulu ma la taf'alun kẹ́ ẹ mọ sọ nǹkan tẹ́ ẹ̀ nílé ṣe àwẹ̀ là ń gbà yìí ẹlòmíì ń fẹ́ bí parẹ́ ni kam min sa'imin ọ̀pọ̀ nu aláwẹ̀ tó ti pé laysa lahu jazaa illa al-ju'i wal-'atash ọ̀pọ̀ nu aláwẹ̀ tó ti pé kò gbà kankan kò ní ládàá illa al-ju'i ń fẹ́ bí parẹ́ wal-'atash ń sì ń fún gbẹ́gbẹ́rẹ́ ni kò láwẹ̀ àwọn kí Ọlọ́run ní àfi gbà wẹ̀ as-sam'u wal-'aynu wal-fammu wal-yadu wal-qalb inú àwọn tọ́lọ́run ní àfi gbà wẹ̀ nu ìjọ wa rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wo lọ gbọ́ kányìn ẹni tí sísẹ́ ń gáréèjì ẹ wọ̀rọ̀ tẹ́ ń gbọ́ inú Ramadana ẹni tí wàá kọ́ lọ ẹ wọ̀rọ̀ tẹ́ ń gbọ́ inú Ramadana gbogbo ẹ̀ wá wọ ayé wa bàbá wa ọ̀pá Musa ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin ọmọ Ìbàdàn gidi ẹ wo orin tó wọ ayé wa ẹ wo báyé ti rí ìgboro ti dàrú o Ọlọ́run ní ìsìn dàrú lóòótọ́ wọ́n tún kọ̀ọ̀kan oríire dèrèdè oríire dèrèdè lọ́mọdé dèrèdè ni wọ́n bá ń wọ ayé wa orin ní ìṣáájú ọ̀tẹ̀ gbogbo ẹ̀ sì ń wọ ayé wa lóòótọ́ níbo la wá ń lọ níbo la ń bá a lọ níjọ́ wọn àná bẹ́ẹ̀ yẹn bá mú gbó wọn ní igbó ni mu ẹni káwọn ọlọ́pàá ó mú igbó tí wàá di sìgá nísìn torí pé àwọn tá a bá ti tán ní tí wọ́n ń bá wa láyé lóko níjọ́ wọn àná èyí táwa bá ní pé bẹ́ẹ̀ yẹn bá mú gbó yóò yọ ọmú ni nísìn kọ́lá báwọn ọlọ́pàá yìí bá ní wọn pé what are smoking ẹbí mi mà ti ń mú etí pẹ́kẹ̀ mò ń jó gẹ̀ ni àwọn ọlọ́pàá náà bá ọ̀rọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ pé ókè ọmọ máa ṣayé ẹ̀ máa ṣayé ẹ̀ ọlọ́pàá rọra fílẹ̀ ní kí máa ṣayé ẹ̀ bẹ́ẹ̀ ní jọ̀wọ́n àná pọ́lọ́pàá bá mú yẹn bá ní ìyẹn lè dẹ́wọ̀n àwọn tá a bá tán ìtì ń bá wa lọ́sẹ̀kù ìjọ̀wọ́n àná àìlùtí rárá àwọn àgbà bí oníṣàngó eléégún àwọn ni wọ́n lùtí wọ́n á sì dirun ẹlẹ́gbọ̀n ẹ̀wòde òní àlìkíyàmọ̀ ń dé irun dídì títún di fáàrí bọ̀ nísìn àyàn ti ń dirun nísìn á tiẹ̀ wá lu tí ọjọ́júmọ́ ọkùnrin mi ìlú bíi márùn àwa la ṣàdúrà láyé àní ọgbà mọ́ ẹ̀yin ògbórí ẹ̀fọn aláyàkí lọ́rọ̀ yẹn ń bàdàn ọ̀rọ̀ àdéhùn bó ti rí nu ababla aziz àdéhùn. àyà kí fi dín. mo pè wọ́n mọ̀ ìyá mi nú ẹ̀sìn. ìzá wa àdìjà. bọ́ ọba bá yẹn sàlìkáwà ni. fàáfù wà dàkà. ẹ dákun gbogbo wa bá ti dúró yìí mo fẹ́ mà bóyá ní ọlọ́run bẹ́ẹ̀ mi ti ní ẹni Allahu Akbar. Allahu Akbar. ẹ wí ẹlẹ́ẹ̀kejì. Allahu Akbar. ẹ wá jẹ́ kẹ́lẹ̀ kẹta ojú ti méjèèjì lọ. ẹ wá farabalẹ̀ kí n tó débi àdúrà. ìdá wa àdìjà. àyà àkì fìdíìnì wá wí bẹ́ẹ̀. àyà àkì fìdíìnì. jẹ́ kí àkìrì ọ sàn débi tẹ̀mí pé àkì torí àwọn tí mo bú yàn yọ bá ń gbọ́ kásẹ̀tì. yà àkì fìdíìnì. ìwọ ọmọ ìyá mi nínú ẹ̀sìn Ìsìláàmù ẹ̀rí à ń bẹ lọ́dọ̀ àwọn aunullah lọ́gbòrí ẹ̀fọn aláyàkí lọ́ràn yàn ẹ̀yin aunullahi ọlọ́wọ̀n ò ní dùn yín ládàá jòkó yìí. àmín. sẹ́mi pa ọlọ́run fẹ́ púpọ̀ bàbá wọ̀ pa Musa ẹ má ṣe sìn náà ìjà jùúlẹ̀ a lè fi sìn náà lẹ́tà èkú ọlọ́run sì ṣeun gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n kọlu gba ọlọ́run tí kò wọ́n kúrò láyé káwọn máa ṣe é tá níwọ̀n yóò tọ́ wáyé wa. bẹ́ẹ̀ni. níjọ́ wọn àná àwọn bàbá wa mọ̀ yí pé ọlọ́run o àmọ̀mọ́ bí ayé ń lọ o àṣekè lọ́bì kan jọ́nà lọ́hùn àṣẹ nísìn gan ní lọ́bì kan nísìn gan láyé wa ń lọ́bì kan
obìnrin àti obìnrin ti ń fẹ́ra wọn ní pé ìyàwó mi ọkọ mi tí wọ́n sì ń bára wọn láṣepọ̀ obìnrin àti obìnrin ọkùnrin àtọkùnrin ti ń lò láyé nísìn àwọn ìjọ ànábì lóòtù wọn yìí tún wọ ayé wá nísìn táwọn èèbó obìnrin lò pọ̀ àfọkùnrin ara wọn àwọn náà ti wà láyé àwọn olówó tó dáa wọn ti wá láwọn ọmọkùnrin kan wọn ó sì mọ ọ̀ràn wọn lákùn lọ yunifásitì bá mọ ọmọ tó bá dáa bíi méjì wá la ilaha illallah ọkùnrin ni wọn lọ mú wá fún wọn bá láwọn ọkùnrin tó sàn mọ́ rí wọn ó sì mọ bá wọn lásìkò nulẹ̀ kọ́ra wọn lè fún mi lówó 100,000 ní o ṣeun lákòótó padà wà lọ́la o obìnrin wọn bá lò pọ̀ mọ́ àfọkùnrin àwa la ṣàdúrà kọgbà àwa lójó rọ ń wọnú ilé ń gbé sàásùn ń bọ̀ lójó onírọ̀ tí ò ní gbé yẹn bí èyí tá a bá dé láyé. يا أخي في الدين olóṣìṣẹ́ òrówó náà òòrí kójọ ó sì lọ́n wẹ nìkan sì rí tiẹ̀ kójọ. إذا وعدت adéhùn tó ṣe ń jó mú sẹ́kó tó máa pọ́lọ́hùn ò sẹ́ni tí wọ́n náà fẹ́. فاعف وعدك yá akhi fi díìnì ìwọ ọmọ ìyá mi nú ẹ̀sìn إذا وعدت bọ́ ọ bá sàlì káwà ní. فاعف وعدك dákun àdéhùn tó ṣe mú sẹ mo yin aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ń pa ibi tí mo kéwú dé yìí mo dọ́dọ̀ wọn wá pè wọn lọ jíṣẹ́ fún wọn pé Buhari ń bẹ́ta wọn ni Buhari ọmọ mi ó wà ń ta mo ní mo wà ń ta kábíyèsí wọn ni mo wọlé bọ̀ ẹ̀yin wá ń wọlé mo ara àwọn kan táwọn náà ń wọlé wọ́n ń bọ́ wọ́n mú agbádá wọ́n ń bọ̀ ọkú ìṣe ìlú nìdàlú olùwẹ̀ máa lọ kábùkù nulẹ̀ lọ́hùn kéèyàn ó sì torí bàbá ni bàbá tó júwèé ò ṣe é wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tún wá lọ kọ wájú kò tún lọ kọsẹ̀ wájú ẹ̀ Aláàfin Ọ̀yọ́ ikú ọmọ kú tí kú ọ̀gbọ́dọ̀ pa Abdulhamidi àrùn ọmọ àrùn tárùn ọ̀gbọ́dọ̀ dè mọ́lẹ̀ èmi náà wá mú agbádá mo bá bọ́ bá kó nǹkan mi lọ́wọ́ àlà mo wá déwájú wọn ni wọ́ wàgbádá wọ́ mo ní mo rà kábíyèsí nígbà táwọn kan wọn ni wọ́ tiẹ̀ àfáàní wọ́ mo wá wọ̀ àwa ń sọ̀rọ̀ kan wọ́n ní lágbára Ọlọ́run pè mí tó bá di jọ Sunday pè mí mo wá pè wọ́n jọ Sunday lóòótọ́ èmi ń bẹ́ ń lọ ni mo wá pè wọ́n lọ́yọ̀ wọ́n ní lágbára Ọlọ́run mo ti rán ẹnìkan yóò kàn ọ́ la nísìn la ilaha ọba àlù àdéhùn bẹ́ẹ̀ bí tọ́ wà kò sí bí tí ò sí nínú àwọn tó yẹ kọ́ mọ́ ra yí à ń sí kàdéhùn àwọn nìjẹ́ kan kí ni wọ́n ń wá tí wọ́n ò rí kí ni wọ́n fẹ́ ṣe tí wọ́n ò ṣe ìwọ ọmọ ìyá mi ọ̀n pọ́lọ̀ wọn ò ṣe tiẹ̀ bàbá wa ọ̀pá Musa ọ̀n pọ́lọ̀ wọn ò da olóhùn ǹjẹ́ wọ́n sí kàdéhùn Ọlọ́hun ìwọ gómìnà òun pọ̀ gbádùn èrè oyè òun pẹ́ ni ó kú òun bẹ́ẹ̀ gbádùn tiẹ̀ ṣe tí wọ́n wá gbádùn tiẹ̀ àdìkáwà ni ǹjẹ́ wọ́n sí ka ẹ̀ nítorí owó ń gbà wọ́n bẹ lórí láyìn tó ń fi kíní bọnú kí tó ń sọ ǹjẹ́ ó ṣe gbogbo gómìnà ni ọ̀sánwó ya àmọ́ tó dé owó yìí sì ń bẹ fa owó yìí ń bẹ ẹ̀ sì ń fìyà jẹ òṣìṣẹ́ àwọn náà sì bímọ bẹ́yìn gómìnà ti bímọ ẹ wo owó tẹ ẹlẹ́rìí sàn yìí ajá ẹlòmíì nínú àwọn olówó tó bá sàárẹ̀ wọ́n ń gbé lọ Spain ajá mi medical attention rẹ̀ London ni wọ́n ti ń lọ yóò lọ check medical check up kí ní kẹtẹ́ ń pè wọ́n ń gbé lọ òkè òkun tí ó wọ pléènì wọ́n gba tíkẹ́ẹ̀tì fún ajá yóò wọ pléènì láyìlá Ọlọ́run àwọn olówó ẹ mọ̀ kẹrin wájú Ọlọ́run wàhálà Ọlọ́run ọmọ yẹn ti mọ yà ń tí ọwọ́ bàálù rí nísì lọ́hùn àwọn olówó wa Nàìjíríà àwọn ìjọba wa tí wọ́n ń pàṣẹ lọ́mọ Nàìjíríà lérí bájà wọn bá wá bẹ́rí bá ń fọ́ ajá wọn àbójú ń dùn wọ́n wá ń lọ England wọ́n ń lọ Canada wọ́n ń lọ America wọ́n ń lọ gbogbo bíi tẹ̀ ń dákọ̀ wọ̀nyí torí ajá àwa ń bá a bọ̀ bẹ́ẹ̀ torí náà. فيها ثواب عظيم nípa kásálìká wà ní ẹ̀yìn àwọnùlá kásádéhùn kásì musẹ̀ ẹ̀san tó tóbi ńbẹ̀ńbẹ̀. وفي تركها عقاب ọ̀yá yablasisi ọlọ́jẹ̀ wà fi tẹ́rìkì ha ẹ̀kọ́bùn kásì falẹ̀ká wà ní ilẹ̀ ká neglect ẹ̀ pé a kàn wí ni nígbà tá a fẹ́ lò wọ́n la wí bẹ́ẹ̀ a sì ní ṣe fún wọn mọ́ ẹ pàdé ìyà Ọlọ́run èmi Buhari kó wí bẹ́ẹ̀ ń gbà pé Buhari wàá bú wọn ilẹ̀ ń gbọ́ ìlọ́jẹ̀ ń kọ́ lọ́wọ́ pé kí wọ́n máa wí kí gbogbo àfa ọ̀ máa gbọ́ torí eré aṣẹ́ lè rí Buhari Musa yìí àmọ́ Ọlọ́run ṣeun mo ṣe wàhálà fáfá mi Insha Allah àfa mi ṣàdúrà fún mi
irú tó kọjá lọ yẹ kéèyàn mọ̀ gbọ́ ohùn Buhari Musa mọ́ bẹ́ẹ̀ni. njọ́ náà njọ́ wọ́n ń wí gan Ọlọ́run lọ́wọ́ àmọ́ iye òde tá a níta tún wá ń já mi ìpè dàpọ̀ iye òde wa ohun kan yín náà látún lò lálẹ́ tá a bá dé lọ́rin ó tún wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dún yìí ẹ pàdé wa ní ọ̀yẹ́tìn nílé baba Adédìbú báwo yìí bá di 18 àmbẹ̀lẹ̀ baba Adédìbú ọlọ́mọṣà akẹ́kọ̀ọ́ gẹ̀ bá a ti ń bá a bọ̀ nù ìwé ẹ̀dá máa bá tiẹ̀ lọ baba wọ̀ká Musa ó ń bọ̀ là ń yà sí i a sì ń lọ ẹ̀dá máa bá tiẹ̀ lọ mo mú nǹkan méjì dá nínú wáàsí tèmi náà máa ṣe é kí kọjá ìrántí gbogbo àwọn wọn ni mọ́ kí ni nǹkan náà rí àṣẹ Abdulganida àṣẹ máa rántí nǹkan méjì máa gbàgbé nǹkan méjì ìwà aláwẹ̀. idha shi'ta anta haya. bọ̀ ọba fẹ́ lálàáfíà ọfẹ́ síra pẹ̀lú Ọlọ́run dáadáa. wa dinuka salima. ẹ̀yin àwọn ọ̀nà oṣù fẹ́ kẹ́sìn rẹ̀ ọfẹ́ kẹ́sìn rẹ̀ ọlá làáfíà lọ́dọ̀ Ọlọ́run. wa akiluka mawfuro yazidu ayakimulo. o sì fẹ́ kí làákà ìrẹ̀ ọmọ lẹ́kún kọ́ máa function dáadáa kọ́ máa rí nǹkan tamú. fakun murida. ìwọ ọmọ ìyá mi lọ jẹ́ nìkan tí ọmọ gbàgbé. kulli birri sadatahu. ma nasi wasu ilati bika tu'malu. gbogbo yẹn kí bàbá wa ọjà sọ pé bẹbẹ Islam mo sì láìkì wọn handsome dáadáa ẹ máa bọ̀ gbogbo àwọn àgbàlagbà ń pè yín lókè àwọn àgbàlagbà dáadáa máa wí ti àfa. idha shi'ta anta haya. à ń múra lẹ́nu à ń gbowó tán lọ́wọ́ àwọn tá a fẹ́ gbowó fáwọn ọ̀run láyà máa lọ à ń lọ jẹ̀bú. wadinuka salima. àníṣe bọ́ ọba fẹ́ lálàáfíà láyé o sì fẹ́ kọ́ ọ máa sẹ̀mí kọ́ ọ máa gbádùn ara rẹ̀. wa akiluka mawfurun yazidu ayakimulo. o sì fẹ́ kí làákà ìrì ọmọ ṣiṣẹ́ dáadáa kọ́ ọ máa wíwí kú wí. fakun murida. ẹ̀yin àwòrán láyì gbogbo ẹ̀rọ bàbá wọn yí padà ẹ̀yin náà ní fakun murida ẹ̀wí bẹ́ẹ̀. fakun murida. àkọ́kọ́ nù fakun murida ìwé ẹ̀dá máa jẹ́ nìkan tí ọmọ gbàgbé. kulli birri sanatahu. gbogbo oore tó o bá ṣe ìwọ lọ wá gómìnà fún yàn gbàgbé ẹ̀ ìwọ lọ wá lè wí fọmọ yìí gbàgbé ẹ̀ ìwọ lọ jẹ́ ó jẹ́ èèyàn gbàgbé ẹ̀ ilé rédíò mi mo mú débẹ̀ gbàgbé ẹ̀ sójà mi mo jẹ́ orí ìwọ gbàgbé ẹ̀ èmi mo wá mọ̀ pé òfun gbàgbé ẹ̀ ó dé èèyàn tá kò mọ̀ mí mọ́ gbàgbé wọn ni fàkúmọ́rì dán. fakun murida kulli birri sanatahu. ankuli bẹrẹ sọnà àtàwọn gbogbo oore tó o bá ṣe gbàgbé ẹ̀. ma nasi wasu ilati bika tu'malu. bàbá wa ọ̀pá amúdá àṣemọ anẹ́ẹ̀sì oore tó o bá ṣe fún yàn jọ ẹ̀ gbàgbé ẹ̀ ẹ bá sàrà ní sàdéhùn ọmọlúwa ẹlẹ́sìn kìnnìkan mú sí ẹ ti ṣe à ń bọ̀ bàbá wa ọ̀pá amúdá ẹ bá sàrà ní sàdéhùn kan ṣe ẹ ti síkà èyí wù kọ́ mọ gbọ́njọ́ náà ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn jọ́ náà ẹ gbọ́ tí wọ́n ń wọ ẹ̀rí náà wò mí ni ṣé kí n là á mọ́lẹ̀ ẹ mọ́ gbàgbé kẹ́ ẹ ṣe o wọ́n ó sì ka rẹ̀ bàbá akọ́jà sọ pé wọ́n ní ọjà sọ pé wọ́n lẹ̀ sí ka rẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan kan lẹ́yìn lẹ́yìn fẹ́ fún un jọ́ náà ọwọ́ ni rárá nǹkan báyìí lòun fẹ́ Allahu Akbar ẹ dákun ẹ ní Allahu Akbar. Allahu Akbar. ìní bẹ́ẹ̀ bàbá nínú àwẹ̀ yìí náà ni ó sì gbà nǹkan náà Ọlọ́run jẹ́rú yín ọ̀pọ̀ láyé bẹ́ẹ̀ yẹn bá ṣe àlìká ẹ̀yin kan tẹ́ ẹ̀ mọ́ pé alága Ṣùbẹ́rù Àkànní ẹ̀kọ́ máa fún wọn 5,000 tó o bá fún wọn mọ́ ọ jẹ́ rí ibú yàtọ̀ àwọn fámìlì yẹn wájú Ọlọ́run ẹ̀yin kan tẹ́ ẹ̀ mọ́ sàlìká wà ní tẹ́ ẹ̀ mú wa mọ́ ẹ̀ balẹ̀ Ọlọ́run sàlìká wà ní ẹ̀ ní síkà fakun murida kulli birri sanatahu ma nasi wasu ilati bika tu'malu. ẹ rí ẹ̀yin Ìbàdàn àkọ́kọ́ tẹ́ mọ́ gbàgbé torí kọ́ máa pé àfáàǹfì kan lè sọ̀kan ni ẹ máa rántí nǹkan méjì ẹ sì máa gbàgbé nǹkan méjì
ntẹ́ mọ̀ gbàgbé oore tó o bá ṣe fún yàn ẹ̀rí má ànáàsì oore tó o bá ṣe fún yàn gbàgbé ẹ̀ mọ́ràn tí ma kí ló tún ma gbàgbé rí enínú wàsùn ẹ̀láti bíkà tu'malu. aburú tẹ̀yìn bá ṣe fún ọ gbàgbé ẹ̀ sọ wọ stúdíò nítorí rẹ ó gbogbo ohun tí ó wí ná máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sọ́lọ́ wọn ọ̀já yóò tẹ̀lé àwọ̀ gbàgbé ẹ̀ mọ́ràn tí ma tó ṣe kéta rẹ láyé ná sọjẹ́rì irọ́ nípa ààrẹ ná sówìn tójú rẹ ò tó nípa ààrẹ ná àti nítorí bisi lọ́wọ́ sọ́bẹ̀ báyé ná ńgbà ọbẹ̀ tán kí ló wá sí ebó kẹrẹ náà lọ padà jẹ́ Ọlọ́run sì ń kún ọkọ̀ padà lẹ́yìn rẹ gbàgbé ẹ̀. máa nà sí wàásù ìlàtí bíkà tu'malu. oore tó bá ṣe aburú tó bá ṣe fún ọ gbàgbé ẹ̀ méjì nù ẹ̀yin jàmá méjì tẹ́ mọ̀ wá rántí. fakun dhakiran lizambi walimauti ta'amala. ibi àti gbóná nù. bima khatara lukimanul hakimul mufaddalu. fakun dhakiran lizambi walimauti ta'amala. ẹ jẹ́ ń dúró torí múra tí wọ́n fẹ́ ju máìkì lẹ̀. fakun kilo wiri. fakun dhakiran lizambi. máa wá rántí ẹ máa gbàgbé nǹkan méjì mo ti sọ méjì ni ẹ̀yin tẹ́ ẹ wá èèyàn rí nǹkan mú lọ lé ni mo ti sọ méjì máa gbàgbé oore tó o bá ṣe fún yàn ẹni aburú téèyàn bá ṣe fún ọ máa rántí máa fi lọ́lọ́run lọ́wọ́ gbàgbé ẹ̀ méjì tó o máa gbàgbé nù méjì tó o máa wá rántí. fakun dhakiran lizambi. la ilaha Ismail Adéwọ̀nyí Abbas Salawudeen ẹ̀yin àgbàlagbà Sadala ẹ̀yin awolula Buhari Ìbàdàn ẹ̀rí fakun dhakiran lizambi ọmọ èèyàn máa wá rántí kí ló máa wá rántí máa rántí ẹ̀ṣẹ̀. fakun dhakiran lizambi. wà àwọn ọmọ tó fún lóyún tó sẹ́yìn fún. fakun dhakiran lizambi. wọ́n ọmọ tó fún lóyún tó yarí tó níwọ̀kọ́ lọ́mọ. fakun dhakiran lizambi. wọ́wọ́ lówó tó jókòó lé. fakun dhakiran lizambi. wọ̀rọ̀ tó mọ́wọ́ ó sì dá sí. fakun dhakiran lizambi. wẹ́ni ojú wèlé ẹ̀ tọ́lọ́pàá ìwọlé wọn mú lọ yányán. fakun dhakiran lizambi. wẹ́ni tó fẹnu bá tiẹ̀ jẹ́ tí ò ní láárí mọ́. fakun dhakiran lizambi. wẹ́ni orí nǹkan mọ́lẹ́ tí ń kọ́ lọ́wọ́ àfi tó jáde láyé kò parí ilé. fakun dhakiran lizambi. wẹ́ni ẹjọ́ jà tó ní ọmọ lọ́kọ̀wé ìwò máa ó sì kú bẹ́ẹ̀. fakun dhakiran lizambi. wẹ́ni ẹjọ́ dupò tó ní ọ̀gbọ̀dọ̀ jẹ́ èèyàn mọ́ láyé. fakun dhakiran lizambi. wẹ́ni ọmọ lójú oorun tó sùn ọgbàbẹ̀ jáde sáyé. fakun dhakiran lizambi. wẹ́ni ọ̀fọwọ́ gbá gbogbo ohun tí ń bá rí ìkọ̀mọ̀bí tí ń nà sí láyé mọ́. fakun dhakiran lizambi. wàwọn ọmọ tẹ́ ẹ fọwọ́ lé lórí ògo wọn àfìgbà tọ́wọ́ mi. fakun dhakiran lizambi. wọ́n máa mú ndí àtò lélẹ̀ ọwọ́ àfi bàálà pé èsì sí ní ìyàwó mi kọ̀lọ̀kọ̀ láyé tó fi kú. fakun dhakiran lizambi. ètò ọmọ ọ̀ràn tinú. wàlímọ́. ó di mẹ́ta ń bọ̀ ó di mẹ́ta. máa gbàgbé nǹkan méjì sì máa rántí nǹkan méjì. oore tó o bá ṣe gbàgbé ẹ̀ aburú tó o bá ṣe ọ gbàgbé ẹ̀ méjì àkọ́kọ́ nù máa wá rántí nǹkan méjì máa rántí ẹ̀ṣẹ̀ tó o bá ṣẹ̀ kí lẹ́lẹ́kẹ̀rin tó máa wá rántí. wàlímọ́ ti ta'amala. bàbá wa gba Musa. wàlímọ́ ti ta'amala. bó ti wù ó lówó tó bàbá yá wà ní lágbájá kú. wàlímọ́ ti ta'amala. bó ti wù ọmọ kéwù tó bàbá yá wà ní lágbájá dákẹ́. wàlímọ́ ti ta'amala. bó ti wù ọmọ ọ̀rọ̀ sọ tó bàbá yá wà ní lágbájá tán. wàlímọ́ ti ta'amala. bó ti wù ó lówó tó bàbá yá wà ní lágbájá tán. wàlímọ́ ti ta'amala. bó ti wù kẹ́mìrì ogun tó láyé bàbá yá wà ní lágbájá tán. wàlímọ́ ti ta'amala. máa wá rántí ikú. bima khatara lukimanul hakimul mufaddalu. ikú ni ọmọ wa rántí
ẹ̀rí máa rántí ẹ̀ṣẹ̀ àwọn olólùwọ̀n ò ní feríjì láyé rí anabi clear àwọn àmọ̀ wọn. sallallahu alayhi wa sallam. àwọn tọ́lọ́wọ̀n bẹ́ẹ̀ tilẹ̀ yòǹbó anabi mọ́ ni. sallallahu alayhi wa sallam. àwọn tá anabi júwe fún wa pé wọn ò ní ọlọ́wọ̀n ò ní feríjì wọn òun lẹ́nu tó rántí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń rẹ́rìn. ó wo ìyá arúgbó tí ń lọ òun rẹ̀ ni wọ́n jọ lògbà ọwọ́ wò títí Abbas ọwọ́ ni la ilaha illallah ọlọ́mọ ìgbà tí mo geri obìnrin tí ń lọ yìí ọwọ́ jẹ́nu rí ọba jẹ́ pé ọlọ́run kò láti sin wájú ọlọ́run báyìí ọmọbìnrin tí ń lọ yìí ọkọ̀ wa sọ jáde ọkọ̀ wò pé ìwọ ọlọ́run kò láti sin wájú rẹ báyìí anábìnrin eléyìí ni tọ́ba ọ̀hún ọlọ́run ó fèrè jìn amẹ́ntọ́rẹ́ ni pé àwọn náà bá tọ́ da jẹ́rí láyé ilé tá a kọjá lẹ́gbẹ̀ẹ́ ni èmi ni wọ́n jẹ́ wọn kọ́ mọ́tò fi wó tán ó sì wí lóòótọ́ orí wí níwájú ọlọ́run jọ́ àlùkìyámọ̀ ọ̀kẹ́ràn níwájú ọba yẹn lẹ́rù torí náà ẹ̀yin àrùn láyì àṣekálukú ọlọ́mọ wọn rẹ̀ àdéhùn tẹ̀yìn àrùn láyì ni a sọ ń pa rẹ̀ bá a bá kẹnu bọ̀rọ̀ àdéhùn bá ti máa wí lọ ní tá a fi sínú àtún kásámú tán àtún bẹ̀rẹ̀ ànísọ̀rọ̀ àdéhùn tán níbẹ̀rẹ̀ ti rá àdéhùn mọ́ kò sádéhùn mọ́ Nàìjíríà ọlọ́run nìkan ló kù ti ń ṣiṣẹ́ yíyún ti mọ́nu. advice mi fún yín ni pé ẹ máa rántí nǹkan méjì ẹ sì máa gbàgbé nǹkan méjì torí náà a fẹ́ gba owó. Alhaji wa Rahman bàbá wa pa Musa nù kí lẹ fún àwọn àwọnùlá ẹ tiẹ̀ ń de káwọn èèyàn wa gbọ́lọ́hún tóbi fún yín inú Ramadan náà wà yìí kẹtún gbà mí ẹ dàpọ̀ gbọ́lọ́hún tóbi kí lẹ fún àwọn àwọnùlá yìí. bàbá wa Abdulrahman ọ̀pá Musa wọ́n nínú owó àlùmọ́ngìrì tí ń bẹ lọ́wọ́ tàwọn tọ́lá àlùmọ́ngìrì làwọn ẹ̀yin àwọnùláì wọ́n ní àwọn ò fún yín ní 25,000 ààrẹ ní gbọ́dọ̀ tóbi ẹni tá a rí nu ọ̀tán now ọ̀pá bàbá mi náà lẹ́sìn ń lò yìí bẹ́ẹ̀ bá wá ní sanwó ọ̀pá bàbá mi fún mi láàyè wọ́n lówó tèmi náà 10,000 naira arúgbó lọ́dọ̀ ọlọ́run èmi bàbá ń ṣe wáyé àbá ti débi owó èmi tí gbádùn mo fẹ́ràn owó mo fẹ́ lè kú torí owó èmi èèyàn ṣe gómìnà ọdún mẹ́rin ìtúnwẹ́lẹ̀ kejì kí ni wá bọ̀ èèyàn kò ń dẹ́bìtì ó tún lóun fẹ́ jẹ pírẹ́sidẹ́ǹtì kí ni ń wá lọ. ẹ̀ á ń gbé mọ fẹ́ràn owó ọlọ́run ò ní jí ọ wá ẹ̀yìn adúgbò lọ́dọ̀ ọlọ́run. ńlọrọ̀ alájí wa Ahmada Tijani ṣé wọ́n bẹ̀ ní Ahmada Tijani bàbá wa Ahmada Tijani mo sì lónìí kan o ńlá ọmọkùnrin ló àzúnlẹ̀. لشوكنا للتجاني لا ينبغي للبيب يسري بوين تجاني ولا نبالي بلوم فقزنا للتجاني يسوع خير الأنام ما سأل تجاني على فلوس به ما هو تفوت بحب تجا كمبو èlò wọn fún àwòrán la ẹ̀yin àwòrán la tàwọn da àwòrán la yìí bàbá wa Ahmad Tijani gbogbo àwọn táwọn bẹ ń tọ̀rí ká Ahmad Tijani sì gbọ́dọ̀ di Allahu ta'ala ani o ọlọ́run bọ́ alábàárìkà sí Ahmad Tijani bàbá Ahmad Tijani làwọn fún yín ní 10,000 naira ṣé tiwa ń kọ́ wọ́n fún èlò wọn fún wa ṣe mẹ́ta ṣe mẹ́ta ọlọ́mọdé owó ọ̀pá mi ilẹ̀ owó téèyàn gbà tí wọ́n fi sọ ń tọ́ọ̀gì bàbá wa ọ̀pá mọ́tà ti fún wọn ní 25,000 tí wọ́n o tó alhamdulilayi ńlọrọ̀ ẹni tí mo fẹ́ dákọ̀ ìṣe mẹ́yà yìí ẹni tí ó bá fún àwọn ọlọ́sẹ̀sẹ̀ darí London lánàá lónìí òun wà dé wá sí ó sì wá sábà pé bẹ́ẹ̀ bá ń bọ̀ láti bẹ́ẹ̀ ẹ wòye wákàtí tí kìnìún ṣe lójú sánmọ̀ ó yẹ kéèyàn ọlọ́wọ́ sùn kọ́ máa dúpẹ́ lóko ọlọ́run mọ̀ darí dáadáa o ó tún wá bí ọ̀rọ̀ ọlọ́run alọ́ àtàbọ̀ ọlọ́run jẹ́ ọmọ dáa
ọlọ́run má jẹ́ ó jáde lékú lọ́wọ́ àmín bí mo ti fẹ́ kó rí fún ọ bí tí ń ṣàdúrà lọ́wọ́ yìí ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ fèmí náà àmín ẹ bá ń sáámi o àmín wọ́n lè lọ ẹ̀ fáwọn ẹ̀yìn fẹ́ kọ́rọ̀ wọn pọ̀ tọ́ ọ bá sọ̀rọ̀ yìí ṣé owó pọ̀ bisimilayi torí mo fẹ́ràn ẹ̀kọ́ la pọ̀ ẹ rọra fa o. Takbir. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a fìyìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n ti ń wò mí wọ́n ti rí mi. Níjọ́ tí mo fẹ́ travel ni àwọn ẹgbẹ́ ìwà bá mi. Níjọ́ yẹn tí mo ń lọ gangan mo dẹ̀ ṣàdéhùn fún wa pé pẹ̀lú ògo Ọlọ́run máa dé bíbá ilé ni. Ọlọ́run dẹ̀ jẹ́ orí bẹ́ẹ̀. Bàbá wa jí kò bí wọ́n gbogbo ara la fi kí yín o àfi gbogbo ara kí yín. Àdéhùn ní tọ́pìkì wáàsí tòní onítẹ̀lé mi ń fẹ́ ṣe àdéhùn tí mi ní lè ṣe kà torí ó bí kí n sọ pé màá fún yín 1 million màá fún yín 2 million lórí lára mi ṣùgbọ́n tó bá di lọ́ndì 17 èmi tún lọ múra mo dẹ̀ ń kó àwọn àfáà lọ ni so lágbára Ọlọ́run àtìlẹ́yìn Ànábì Muhammad nǹkan tí mo bá ní láti fún wọn sìn náà ni màá fún yín kìí ṣe pé àṣàdéhùn pé ẹ wá lọ́la màá dẹ̀ fún yín ní nǹkan tí ó dùn mọ́ yín nú ṣùgbọ́n mi ì ní fẹ́ kí wọ́n announce ẹ̀ mi ì ní fẹ́ announcement rárá torí láàrin èmi àtọ́lọ́run ni mo fẹ́ ṣe fún ìyẹn dúró bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi Ìtakúrè gbogbo ìgbà la máa ń pàdé màá fún ní nǹkan kékeré tí ó fi sínú àá fún Ìtakúrè $100 kọ́ lọ́ọ́ fi sínú lálẹ́. ẹ rí wo bọ́ ọ bá ti fi sápò bó ti ṣe é nì. ẹ̀yin jọ̀wọ́ ẹ̀yin la ilaha illallah ààrẹ ni wíbẹ̀ fọlọ́hún ẹ dákun ẹni ọba ṣe pápá mọ ọlọ́hún ẹni la ilaha illallah arúgbó lọ́dọ̀ ọlọ́hún. Alhaji wa Kọ́lá Olóòtú ó ní àdéhùn là ń ṣe wá sí ẹ̀ lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe ṣe ó ní tí wọ́n bá ẹ máa gbọ́ owó fún ẹni tó ń bá nípa ẹ dákun ẹ jókòó ẹ mọ́jà kínní ọ̀nà yìí ńlọ́dọ̀ Hasan Oje kò tẹ̀ sí pé yẹn ń júwe máàkì ti wà àwọn àlọ́ ni máa dára wa mọ̀ gan Ìlọrin ni wàhálà Ìlọrin ni. Ìlọrin ni wàláhì Ìlọrin ni. Ìlọrin ni. Ìlú tó kún fún wàrà pẹ̀lú oyin. Okun gẹ́gẹ́gẹ́. Ìlú àwọn onímọ̀ àtọ̀ lọ́la. Ìlọrin ni wàláhì Ìlọrin. Àwọn àwòrán láì àfàwà Ìlọrin ni Hasan Oje ní tí ẹ lọ́dọ̀ bàbá wa ọjà sọpẹ́ worldwide bẹ́ẹ̀ Islam èmi náà mọ̀ ojú kan bàbá wa ọjà sọpẹ́ kí ni wọ́n wí ẹ fún wọn ní Allahu Akbar bàbá wa ọjà sọpẹ́ ẹ̀ ń bọ̀ àbà olófòfò ń ṣe òtún ní ọjà dáadáa bàbá wa ọjà sọpẹ́ ní àwọn fọ́ọ̀rùn láì ní 25,000 naira àmọ́ rẹ ní gbọ́lọ́hún tóbi. Allahu Akbar. tèmi náà jà sọ pé mi à ń bá a lọ yìí. n tẹ́ ń já sí. ìmáàmù Dhikrullahi ìmáàmù ẹlẹ́yẹlé àwọn dà. bàbá ìmáàmù nù. ẹ lápẹ̀ ǹdẹ́ káwọn yẹn gbọ́lọ́hún tóbi bàbá ìmáàmù. ẹ gbọ́lọ́hún tóbi fún wa. Allahu Akbar. Ọlọ́run mo kó oúnjẹ bàjẹ́. mo kó wọn jẹ Ọlọ́run indomie imam spaghetti imam. bàbá wa Ọládẹ̀jọ nìyí wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ẹ dákun ẹ̀ ń dé káwọn èèyàn ní Allahu Akbar. Allahu Akbar. ẹ̀rí látàárọ̀ wọ́n ti dé wọ́n sọ̀rọ̀ àjókòó wọn jẹ́jẹ́ síbẹ̀ wọn. àgbàtọ́ bá lómi nínú kò ní pariwo
èyí tí olómi náà máa di wọn gángan gbangban. ok àwọn pẹ̀lú akálà náà wọ́n yọ ṣèjọba wọ́n ní kí n ṣàdúrà fún akálà ẹ dákun bisimilahi inna àtẹ̀yìnà ẹ dákun inú Ramadan aláwa yìí ẹ já fẹ́ràn ara wa ẹ ké fún akálà ọlọ́wọ́n ní dójútì. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka wal abtar. akálà ó dá alẹ́ yẹn pọ̀ yẹn dáadáa ni èkejì gómìnà wa ni gómìnà tiwa náà dáa tó ẹ̀yin jama ta ló ní nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run ta ló ní nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run àwọn yẹn ní nǹkan gbà wò ìkẹyàtọ̀ la tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. ìkẹyàtọ̀ la tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. kó lọ bá túnra ìmí oníwàásí àgbáyé àfáwà dáadáa. ìkẹyàtọ̀ la tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. ìkẹyàtọ̀ la tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. kó lọ bá budura ìmí oníwàásí àgbáyé àfáwà dáadáa. listen mo ní ta ló ní nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run ẹ dákun ẹ gbé kàlẹ́ndà yìí fáwọn èèyàn kí wọ́n rà á Buhari mi nù Ọlọ́run wọlé àfa mi Buhari Ìbàdàn ní Maruf nù ní àbí Olúyọ̀lé ọ fẹ́ràn Ọlọ́run lára wa púpọ̀ Ọlọ́run ò ní jẹ́ ọ táwọ́ ná. àmín. Ọlọ́run ò ní kánjú pa ọ́. àmín. ntọ́ba nẹ́bí Ádámù fi sí ọlọ́dọ̀ Ọlọ́run ò ní jẹ́ wọ́n béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀. àmín. bí wọ́n bá béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọn ò ní béèrè ẹ̀ lọ́wọ́ àrọ́mọdọ́mọ rẹ láíláí. àmín. ọlá àwọn àgbàlagbà tá a jókòó tì lórí stéèjì. àmín. ọlá erigun mẹ́rẹ̀ẹ̀rin Ìbàdàn. àmín. ọlá Ramadana tá a ń gbà lọ́wọ́ yìí. àmín. ọlá Quranul Azim. Allahumma àmín. gbogbo ẹni bá fẹ́ràn ọkùnrin yìí ẹni àmín lẹ́ẹ̀kan náà. àmín. ẹ tún ṣe kan sí i. àmín. ẹ jẹ́ okó mẹ́ta. àmín. ẹ wá bá ń ké iná àti iná lélẹ́rì. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka wal abtar. àmín. àdéhùn ẹ̀gbọ́n tá a wí ní gbogbo gómìnà pátápátá òsì ọmọ rẹ̀ nìkan lọ́sànwó gómìnà yòókù ọ̀sánwó mọ́ eléré oko gan ọ̀sán